Timolati International Enterprises Limited àtúngbé titun dé. Saidi Èṣù lákọlé yìí o. Èmi gbogbo lè Èṣù. Nílé tó mi ológbò. Ìwà rẹ̀ ìṣe Èṣù. Ìwà kọjá bẹ́ẹ̀. Saidi Èṣù olórí mẹ́ta ìsàlàyé o. Saidi Èṣù ọ̀rọ̀ tá a fà lọ́wọ́ fi kí láì máa ń tẹ̀. Ògiri ọkọ̀ onílé orí táyà kókó náà kí ajímú tábà oògùn. Ó bẹ bọ ẹlẹ́mọ lórí ta kó bẹ́sù kó bẹ gbà ó kẹ́bọ ẹlẹ́mọ jẹ́. Saidi Èṣù kò ṣe é tán kò ṣe é fọbàmù kò ṣe é fọbàmù. Ogbó náà yà kí lánà fagbọrọ yà pẹ́ gẹ́gẹ́ bí aṣọ. Saidi Èṣù alájà gbìlá kùsìgìrì tí a bẹ fi lórí kàkàtà ìsàlàyé. Ekpori àtìrìnjù Saidi Èṣù kò lẹ́jà òwú dẹ̀. Ọ̀tọ́kù bàbá lẹ́jẹ̀. Sinimá titun Saidi Èṣù. Action packed movie ni láti lọ́pin. Suspense inú ẹ̀yìn bọ́bọ́. Saidi Àyìnlá làwọn àlọ́ produce ẹ̀. Ṣẹ́gun Ògúngbé àti Wasiu Adéyanjú ló direct ẹ̀. Starring Ọláìyá Igwe. Saidi Àyìnlá làwọn. Ṣẹ́gun Ògúngbé. Adúní Adé. Bádìrà Bádìà. Alágbèní Ọ̀ṣà. Bàbá rẹ̀ kọ́. Akíọ́lá Yá. Mustapha Ṣọlágbàdé. Jíjọ bàbá ọjà. Jùmọ̀kẹ́ George. Abibat Jinad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá titun Saidi Èṣù. Subtitled in English. Ó ti jáde sórí VCD nìkan báyìí. Marketed and distributed by Timolaki International Enterprises Limited. EU 12 and 13. Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Telephone 08030434116. Sinimá titun Saidi Èṣù. Ẹ̀rọ kẹ́wò kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀. Grab your copy now.